gbé o nọ́mbà ẹ̀rẹ́ o LSR 79 HP Lagos ni o Ìbàdàn bí náà ti jí gbé o ní new garage Owódé new garage tó lọ sí Ọlákúnlé in between ni o New Express tí ní báwọn kọ́ni sísè máa gbé kọ́ òun ni o tó lọ sí Akínyẹléwé láti. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi mo kí wá ipa kúbó jẹ́ ọjọ́ ṣeré mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín olólùfẹ́ yín ààyè ọ̀pẹ yọ̀ṣẹ̀yọ̀ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ àṣẹ̀dá ayé ọpẹ́ mẹ́yọ fún wa olórí wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun láyé ọpẹ́ òun ló máa kúkún fi máa yọ fún èmi àti yín èwo ni mo ní ká jọ gbéyẹ̀wò lọ́jọ́ títí òní bẹ́ẹ̀ ni ẹ ṣáà mọ ibi tí mo dúró sí wípé no going back ni. New garage ní ẹ̀yìn lẹ̀ sọ̀rọ̀ a ní kẹ́ sọ dáadáa márùn-ún tí mo mọ́dún sí. Àkọ́kọ́ ó fún wa ní Islam. Ìkan dáadáa ní Islam. Ìkan dáadáa tí ò sí tó dáa tó. Àwọn tí ò wá sí Islam ń kọ́ kílẹ̀ bẹ́ẹ̀ bí ròyìn Muhammadu fún wọn ní dáadáa. Ìkan nínú àwọn ìyá wa ni wọ́n share life yìí sí mi gẹ́gẹ́ bí wọ́n ti máa ń share rẹ̀ tí wọ́n sì tag wa mọ́ comment section. Ọmọ tó upload kìíní náà ọmọ aláìnílàákàyè yẹn ọmọ oníṣẹ̀ṣe yẹn òun náà yóò rí mi nígbà táwọn èèyàn tag mi máa ń comment section. Ayáre ó máa já nígbà ẹni wo ló ń tag yìí mo sì níkan nu wọn náà oníṣẹ̀ṣe aláṣìṣe lòun náà òun náà máa tag mi lọ́pọ̀lọpọ̀ ń pé kí n wá bọ́ ìdí tí mo jẹ́ kí n fẹ́ gòkè pẹ̀lú yín ẹ̀yin ọmọ yìí òun ni wípé ẹ ní wáyù ẹ ní làákàyè tí yẹn máa fi ń digest ọ̀rọ̀ wàláì ọ̀pọ̀lọpọ̀ nù yín làákàyè rẹ̀ kò lè fi so omi gbóná lórí stove yóò dàjò lára nítorí pé kò ní ọpọlọ kankan so ìdí tẹ́mi ò kí ń gòkè pẹ̀lú yín nù ẹ̀yin àfáà tí ẹ bá fẹ́ lọ sókè lọ bá wọn kèfèrí yìí ẹ jẹ́ ẹni tó ní ìmọ̀ ẹ dákun ẹ jẹ́ ẹni tó ní ìmọ̀ ẹ jẹ́ kí ìmọ̀ yín pé ìmọ̀ ni ẹ kó lọ bẹ̀ wọ́n wá ń bi àfáà kó dárúkọ nǹkan márùn-ún tàn lẹ́bi ṣe ó lè dárúkọ 100 lẹ́ẹ̀kan náà fún wọn. ẹ káàbọ̀ padà gbogbo alágbọ̀n nǹkan tí ọmọ kékeré akéwútọrọ jẹ tó sọ̀rọ̀ tó ń sìn gbogbo nǹkan tó sọ ọmọ àlè àkótilétà ọmọ ẹrú ẹ̀dẹ̀ mọ̀ pé ẹrú ò lè dá ronú àfi tí olówó ẹrú bá tó tú ẹrú lẹ̀. ó sọ̀rọ̀ lórí fídíò kan pé wọ́n ní kí èèyàn kan sọ nǹkan dáadáa márùn-ún tí Muhammadu gbélé ayé ẹ̀ ṣe ó ní wọ́n ń tàgì òun síbẹ̀ ó ní ẹni yẹn ò wá rí nǹkan kan sọ ó náà ń tàgì òun síbẹ̀ bọ̀ òun ò lè wá sókè torí wọn ò bí dáa tó bá wá ìjọ yẹn ní kàríà ẹ̀ máa tán ó ti yé yín so kò lè wá ó tún wá ń sọ pé ìwọ àáfàá tó bá fẹ́ lọ sókè o kó o jẹ́ ẹni tó nímọ̀ tó túmọ̀ sí pé òun fúnra rẹ̀ ò nímọ̀ ni kò ṣe lè wá ó dárúkọ àwọn nǹkan márùn-ún alákọ̀ọ́kọ́ ó ní Muhammadu ló stop lesbianism àti gay ẹlẹ́ẹ̀kejì ó ní Muhammadu ó ní kán yé ṣe túsàn ẹlẹ́ẹ̀kẹta ó ní Muhammadu òun ló dá the first university ó ní ó wà ní Egypt ó porúkọ ẹ̀ ní Al-Azhar University ó ní ó wà ní Egypt ní ilẹ̀ Àràbù ó ní ilẹ̀ Àràbù ní Egypt ẹlẹ́ẹ̀kẹrin ó ní Muhammadu ni ó dá pé kán yé bá ẹranko ní ìbálòpọ̀ ẹlẹ́ẹ̀karùn ó ní Muhammadu ní kán yé bá obìnrin tí wọn ò bá ẹ̀ tí ìsanwó orí ẹ̀ tí wọn bá ti ṣègbéyàwó kán yé bá lò pọ̀ gbogbo nǹkan tí ọmọ akéwútọrọ jẹ́ ìjẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ẹ kúkú mọ̀ pé àwọn máa ń sọ̀rọ̀ wọn ò ní fún yín lẹ́rìí wọn á kàn máa sọ lárúbáwá torí pé irọ́ ni wọ́n ń pa fún yín ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin náà lè máa bá mi sọ ẹ ká lọ sí Musnad Ahmad 4791 narrated Abu Huraira ṣàlàyé ó ní I have not stopped loving this man after I saw the messenger of Allah do what he did ó náà òun kàn nífẹ̀ẹ́ ọmọ yìí ọmọkùnrin lẹ́yìn tóun ti rí Muhammadu tó ṣe nǹkan tó ṣe yẹn nǹkan tó ṣe fún kí ni Muhammadu ṣe fún. I saw Al-Hazan in the lap of the prophet ó ní òun rí tí Al-Hazan wà ní Muhammadu gbé Al-Hazan ló gbé sẹ́sẹ̀ he put his finger in the bed of the prophet ọmọ yẹn gbé ọwọ́ ẹ̀ síbi irùngbọ̀n Muhammadu and he the prophet put his tongue in his mouth Muhammadu wá fi àwọn ó fẹnu kò ẹnu ọmọ yẹn ọkùnrin lọmọ yẹn ó fẹnu kò lẹ́nu then he said Muhammadu wá sọ pé oh Allah I love him so love him Allah mo nífẹ̀ẹ́ ọmọ yìí ìwọ náà bá mi nífẹ̀ẹ́ ẹ ká tún lọ sí Musnad Ahmad 4820 narrated Yala Al-Hamiri ṣàlàyé he
the prophet, put one hand under the back of his neck, ó fi ọwọ́ kan síbi ẹ̀yìn ọrùn ọmọ yẹn, and the other is shin, ó fi kejì síbi àgbọ̀n ọmọ yẹn. Then he placed his mouth on his mouth, kissing him. Muhammad bá fẹnu kò ọmọ yẹn, ọmọ ọkùnrin ló bá bẹ̀rẹ̀ sí ń fẹnu kò lẹ́nu. Ká lọ sí Musnad Ahmad 16848. Kí ni ẹnu sọ? Ó ní narrated by Muawiya ṣàlàyé. I saw the messenger of Allah suck his tongue. Ó náà orí Muhammad tó ń kìsì ahọ́n ọmọ yẹn, ó ń kìsì ọmọ yẹn ní kíkan kíkan. Or he said, his lip, ó ṣà ń kìsì ọmọ yẹn, meaning that of Al-Azan ibn Ali, Al-Azan Ali, peace be upon him, and no tongue or lips that have been sucked by the messenger of Allah will be tormented in hell. Bí kò sí ẹnu kan tí Muhammad bá ti fẹnu kò báyìí, ìyà ò ní jẹ irú ẹnu bẹ́ẹ̀. Mẹ́ta mo kà fún yín, ẹ jẹ́ kí n tún fọbalẹ̀ fún yín. Ẹ ká lọ sí Musnad Ahmed 3788. Musnad Ahmed 3788. Abdullah related, don't think sorry, but Abdullah wa ṣàlàyé. The messenger of Allah sent for me, Muhammad pe òun. So we set out until I reached such and such a place. I want to become. And he traced a line for me and told me, stay between the two edges of this line. Abdullah ibi. Don't go out. Ibi lai. If you go out of it, it's over for you. Abdullah said, and so I stayed there. Abdullah wa dúró síbẹ̀. And the messenger of Allah went off a stone throw away a little further. So then he, the narrator, that's Abdullah, mentioned a group of male members. Who looked like Zoot people, with no clothes on them. But I did not see their genitals. They were tall and scrawny, and they came and started to ride the messenger of Allah. Yakabun. Wọ́n wá bẹ̀rẹ̀ sí bá Muhammad òjíṣẹ́ Allah. Wọ́n bẹ̀rẹ̀ sí kó bá sùn fún láti ẹ̀yìn. Muhammad òun ló mú gay, òun ló mú wá sí ilé ayé. Ẹ̀sìn Islam, ẹ̀sìn kọkùnrin àtọkùnrin máa bára wọn sùn, kóbìnrin àtobìnrin máa bára wọn sùn. Ẹ̀sìn yẹn ni. So nǹkan tá fà yẹn sọ irọ́ lásán ni. Ẹ rí pé kò fún yín lẹ́rìí, irọ́ lásán ni. Ẹ ká lọ sí number 2. Ó ní Muhammad ni ẹni tí ó stop twosome. Ṣé lóòótọ́ ni? Ṣé twosome gan tiẹ̀ ti wà láyé ìgbà yẹn? Ṣé Muhammad ló wá fòpin sí? Ẹ ká wo nǹkan tó ṣẹlẹ̀ gan nígbà ayé Muhammad fúnra rẹ̀. Ẹ ká lọ sí Sahih Buhari 5215. Sahih Buhari 5215. Narrated Anas bin Malik. Anas bin Malik inshallah. The prophet used to pass by, have sexual relations with all his wives in one night. Muhammad woman bá gbogbo àwọn ìyàwó ẹ̀sùn lálẹ́ ọjọ́ kan lẹ́ẹ̀kan náà. And at that time, he had 9 wives. Ní àsìkò yẹn, Muhammad ní ìyàwó 9. Muhammad ẹni tó ń ṣe 9 song. Ẹ̀yin wá sọ pé òun ló stop 2 song. Ìwọ ọmọ ẹrú játijàti, irọ́ lásán. Wọ́n kàn ń parọ́ fún yín ní ẹ̀yin èèyàn wa. Ẹlẹ́ẹ̀kẹta, ó ní Muhammad ni ó dá the first university ló dálẹ̀. Ó ní university yẹn wà ní Egypt. Ó pe Egypt ní ilẹ̀ Lárúbáwá, irọ́ lásán ni. Egypt ò kí ń ṣe ilẹ̀ Lárúbáwá, ilẹ̀ adúláwọ̀ ni. Àwọn Lárúbáwá ya lọ bẹ̀ wọ́n lọ gbalẹ̀ yẹn ni. Ó pe orúkọ university ní Al-Azhar University. Ẹ̀yin èèyàn wa, ǹjẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí? Ẹ tẹ̀ sí Google, ipe university wo gan ni the first university in the world. The first university in the world, ó wà ní Morocco. Only the oldest university in the world is the University of Al-Quranian, located in Fes in Morocco. University in Morocco. It was founded in 859 AD by Fatima Al-Fihri. Òun ẹni tó dá university yẹn lẹ̀. Wọ́n dẹ̀ dálẹ̀ ní ọdún 859 AD. Muhammadu kú ní June 8, 632 AD. Muhammadu ti kú kan tó dá university yẹn lẹ̀. Irọ́ lásán ni. And àwọn Arab, àwọn náà ya wọ Morocco.
àwọn náà gba gbogbo northern part of Africa wọ́n wọ Morocco ní around 681 AD lẹ́yìn tí Muhammad kú ló fi jẹ́ pé ẹ̀sìn Islam wọ́n máa fi ń gbalẹ̀ ní wọ́n lọ gbalẹ̀ ibẹ̀. Ó ní sex with animal pé Muhammad ló ní kán yé bá ẹranko sùn ǹjẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ ká lọ sí Tahir al-Wasila chapter of concerning animal number 23. Ó ní man can have sex with animal. Ọkùnrin nínú Islam lè ní ìbálòpọ̀ pẹ̀lú ẹranko such as sheep, camels and so on, bóyá ẹran ni àbí kẹ́tẹ́kẹ́tẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbájá. However, he should unalive the animal after he has his orgasm. Lẹ́yìn tẹ́ bá ti dà sára ẹranko yẹn lára kẹ́ ẹ pa ẹranko yẹn. He should not sell the meat to the people in his own village. Ẹ gbọ́dọ̀ ta àwọn ẹran yẹn sí àwọn èèyàn yín nínú abúlé yẹn. But selling the meat to a neighboring village is reasonable. Lè ta sí àwọn bòmíì. Ló fi jẹ́ pé àwọn màálù táwọn Fúlàní kó wá wọ́n ti bá ọ̀pọ̀lọpọ̀ wọn sùn. Muhammadu ni ó kọ́ wọn. Torí nígbà tí Muhammadu táwọn ìyàwó ẹ̀ ṣe nǹkan oṣù tára ẹ̀ dẹ̀ wà lọ́nà òun fúnra rẹ̀ ó bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn. Òun ló fà á tó fi ní kẹ́yìn mùsùlùmí kẹ́ máa bá ẹranko sùn. Kò stop ẹ̀. Òun gangan ló mú wá. Ó tún dábàá tún lọ wo Fatwa Kazi Khan volume 1 page 192. Sex with animal and a dead person is sunnah. Nínú Islam ẹ lè bá ẹranko àtàbẹ́ni tó bá ti kú ẹ lè bá sùn. Muhammadu náà bókù sùn máa mú wá fún yín. And if he penetrates an animal or a dead person, lẹ́yìn tó bá ti bá ẹranko sùn tàbí ẹni tó ti kú and does not ejaculate, tí ẹ ò lè dà sínú ẹranko yẹn tàbí ẹni tó kú yẹn, it does not invalidate his fasting. Kódà tẹ́ bá ń gbààwẹ̀ lọ́wọ́ kò já àwẹ̀ yín. And he is not required to do ghusl. Kò ẹ ò ní ìdíkẹ́ tún lọ wẹ̀ jánábà tó túmọ̀ sí pé nínú Islam ẹ lè bá ẹranko sùn ẹ lè bókù sùn. So Muhammadu ò dádúró, Muhammadu gangan ni ó mú wá. Ẹlẹ́ẹ̀kẹta ó ní ẹlẹ́ẹ̀karùn-ún ó ní tá bá bá ẹni tí ó ní Muhammadu lòun ló stop ló dá káwọn èèyàn máa bá ẹni tí ẹ bá ti sanwó orí ẹ̀ tẹ́ bá ti fẹ́ kẹ́ máa bá wọn sùn. Ǹjẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí? Kí ló ṣẹlẹ̀ gangan nígbà ayé Muhammadu? Ẹ ká lọ sí Quran chapter 66 verse 1. Ó ní, O prophet ìwọ Muhammadu, why do you prohibit yourself from what Allah has made lawful to you? Kí ló dé tó ń ṣe léwọ̀ ohun tí Allah ti ní kó ṣe bó jẹ́tọ̀ fún ẹ? Seeking to please your wives, ṣó fẹ́ táwọn ìyàwó ẹ lọ́rùn ni. And Allah is all forgiving, most merciful. Allah ni aláàánú, ó dẹ̀ máa ń dárí jiyàn. Kí wá ló ṣẹlẹ̀ tí àyà yẹn fi sọ̀kalẹ̀? Ẹ ká lọ sí Tafsir Jalalain, ó ṣàlàyé àyà yẹn. Ó ní, O prophet ìwọ Muhammadu, why do you prohibit what Allah has made lawful for you? Kí ló dé tó ń ṣe léwọ̀ ohun tí Allah ti ní kó ṣe? In terms of your corporate handmaiden Maria, ṣé nítorí ọmọ ọ̀dọ̀ ẹ Maria, when he lay with her in the house of Hafsa, nígbà tí Muhammad lọ bá Maria yẹn sùn nínú yàrá Hafsa, who had been away, Hafsa yẹn ò sí nílé, but who upon returning and finding out and became upset by the fact that this had taken place in her own house on her own bed. Tí Hafsa wá dé tó ká mú ọmọ tí mo níbi tó ti ń bá Maria sùn ọmọ ọ̀dọ̀ Hafsa, inú wa bí níbi àwọn wá ń bá sùn tẹ̀ tí wá ń bá sùn lórí ibùsùn mi. Òun ni Aya ṣe sọ, Muhammadu wá sọ pé pé kó má bínú, Allah ti ṣe ní èèwọ̀ fóun. Allah ti wá sọ Aya lẹ̀ kalẹ̀ ń bẹ́ tó bá ní Allah ti gbé Aya wá o. Níbi Allah sọ fóun wípé òun by saying she is unlawful for me, Muhammad wá sọ pé òun ò lẹ́tọ̀ọ́ sí ọmọ yẹn o. Second, by making her unlawful to please your wife. Ṣé o fẹ́ máa tẹ́ ìyàwó ẹ lọ́rùn ló ṣe sọ bẹ́ẹ̀ ni? Láyà yẹn ṣe sọ̀kalẹ̀ pé kí ló dé tí òun ṣe léwọ̀ ohun tí òun Allah ti ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ? Bóyá sọ fún Maria nìyẹn àbí Hafsa pé Allah ti ṣe lẹ́tọ̀ọ́ fún òun, Aya ti sọ̀kalẹ̀ so òun ti lè máa bá sùn. So irọ́ lásán yìí. Àwọn àfáà yìí olórí burúkú ni wọ́n. Ẹ̀yin èèyàn tẹ́ ń tẹ̀lé wọn eléyìí dókítà àwọn òmùgọ̀, dókítà àwọn tí ò lọ́pọlọ òun lélẹ́yìí. Ẹ ká lọ wo nǹkan tó ṣẹlẹ̀ gangan ní Kanz al-Umar, The Treasure of Deeds by Ali bin Hussein, volume 13. Wọ́n ní nínú bí ẹ máa gbọ́ ibi ni Muhammad ti bókù sùn ọ́. Narrated by Ibn Abbas is ṣàlàyé, Hi Muhammad, put on her my shirt that she may wear the clothes of heaven. Ó ní òun Muhammad òun bọ́ aṣọ òun sára òkú yẹn kó bá lè wọ aṣọ àlùjọ náà. And I slept with her in her coffin. Òun dẹ̀ kó bá sùn fún.
nínú ìsàòkú, that I may lessen the pressure of the grave, kóhun lè bá dẹ ìyà inú ìsàòkú. She was the best of Allah's creation to me after Abu Talib. Ó ní obìnrin òun ló jà jù sóhun lẹ́yìn Abu Talib. The prophet was referring to Fatima, the mother of Ali. Muhammadu ẹni tó ń sọ bí ní Fatima ìyá Ali. Muhammadu bá òkú arábìnrin yẹn sùn. The Arabic word used here for sleep is itajat. Èdè Lárúbáwá tó ń lò fún ìbásùn níbí òun ni itajat, which means lay down with her, tó túmọ̀ sí pé ó kó ìbásùn fún. And it is often used to mean lay down to have sex. Wípé Muhammadu ó bá òkú arábìnrin yẹn sùn nínú sàòkú. Muhammad is understood as saying that because he slept with her, she has become like a wife to him. Muhammad ní bóun ṣe bá sùn yẹn, ó ti di ìyàwó fún òun. She will now be considered like the mother of the believers. This will supposedly prevent her from being tormented in the grave. Since Muslims believe that as people wait for judgment day, they will be tormented in the grave. Àmọ́ àwọn Arábí wọ́n jáde wọ́n máa kalárúbáwá wọ́n máa fún yín lámbà so irọ́ lásán ni. Ẹni sọ pé òun ò lè wá sókè táwọn bá wá sókè àyà tí wá máa já, àwọn tó jù ẹ̀ lọ ti wá sókè wọ́n sá lọ ni. Mo tún wá sọ wọn ò bí ẹ dá lẹ́ẹ̀kan sí, wọn ò tí ì bí ẹrẹ kó wá sókè. Tó bá wá sókè tó bá hàn pé bàbá ẹ ló bí ẹ, ìwọ máa bọ̀ kó wá sókè tó bá yí táàgì ẹ tó bá ní ṣẹlẹ́yà. Kò lè wá torí ọpọlọ ẹ bó ṣe wá ọpọlọ ẹ ti gbẹ kò mọ kankan, wọ́n kàn fi Lárúbáwá wọ́n fi ń tàn yín ni, irọ́ lásán ni. Mo tún mú dá yín lójú pẹ̀lú Quran, mo fi búra fún yín, mo fi Allah tẹ́ gbàgbọ́ náà mo fi búra fún yín pé irọ́ lásán ní Islam. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, ṣìgìdì èrè òun ni Allah, Olúwa ilé Kaaba. Níbi tí ojúlàdé yìí wèrè ló kù ní Islam, mo sọ yìí mo dúró, ó dìgbà. Bashariyatul Quran, ìjábára Quran àtẹni tó kọ. Reason tó sì fi pamọ́ fún àwọn èèyàn kọ̀ọ̀kan nínú wa lénìí, sincerely speaking, kò fẹ́ yé mi mọ́ nítorí pé nǹkan tó clear pátápátá gbà ẹ́. Bí ìgbà tí òun bá jáde láago 12 ọ̀sán. Ó clear gan. Gbogbo àyè nínú Quran ni Quran ti ń sọ wípé ẹ̀dá ni mí, ẹ̀dá ló kọ mí, ẹ̀dá ni mí, ẹ̀dá ló kọ mí, ẹnìkan ló kọ mí, ẹnìkan ló kọ mí. Ní gbogbo àyè. Ẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin àfà. Ẹlòmíì nínú nítorí personal interest ẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé tábàdẹ̀ sọ fún yín ogun lè máa gbé, wàhálà lè máa gbé, ọ̀tẹ̀ lè máa gbé. Ẹ lè sọ tábàdẹ̀ sọ ọ̀tẹ̀ lè máa gbé sí wa, ogun lè máa gbé dìde. You understand? Tàbí kí ni Quran ń sọ? Quran ń ké, Quran ń sọ̀rọ̀ lójoojúmọ́, ó ń ké wípé ẹ̀dá ló kọ mí torí pé átharu ni. Àwọn onímọ̀ ń pè kọ́ máa sọ̀rọ̀ kan máa ní al-atharu yadullu ala al-mu'aththir, and that is it, that is true, that is logical, very philosophical. Pé erípa òun ló máa ń tọ́ka sí nǹkan tó fi erípa kalẹ̀, tú erípa la fi máa dọ́dọ̀ ẹni tó fi erípa yẹn kalẹ̀. Now you saying the creator of the whole universe, àwa sọ fún yín pé kì í ṣe the creator of the whole universe kankan, ẹ̀dá bíi tiẹ̀ bíi tèmi náà ló kọ ìwé tẹ̀ gbé lọ́wọ́ yìí. Now báwo la ṣe fẹ́ mọ̀ erípa? Torí kò sẹ́ni tó rí Allah direct, kò sẹ́ni tó rí Ọlọ́run, kò sẹ́ni tó rí anybody, kò sẹ́ni tó rí the creator of the whole universe hakikatan in reality dandan, kò sẹ́ni tó dá mọ̀. You understand? So dẹ̀ rí èèyàn tó kọ́ gan fún ara wa báyìí láwa tá à ń sọ̀rọ̀ lénìí, kò sí nǹkan tó máa gbé wa dọ́dọ̀ ẹni yẹn tó ju Kùránì náà lọ. Kùránì ni athar, òun ni nípa wal atharu yadullu ala al-mu'aththiri tab'an. Erípa ló máa ń tọ́ka sẹ́ni tó fi erípa kalẹ̀. So now Quran ti wà ní Yorùbá, ó ti wà lóyìnbó, ti wà ní gbogbo èdè, pàápàá jùlọ tó bá tún wá gbọ́ Lárúbáwá. Interesting, more interesting. Gbogbo àyè gbọ́nà nǹkan tó kàn ní àǹfààní tó ní láti ṣe fúnra ẹni pé mú làákàyè lọ́wọ́. Làákàyè yẹn làwọn ṣéwù máa ní kó gbé sẹ́gbẹ̀ẹ́. Ẹ̀yìn ló ní gbà, ọ̀wá mú làákàyè lọ́wọ́ wá dì mọ́ òní jẹ́ kó jábọ́. Bẹ̀rẹ̀ sí kà lóyìnbó, kà ní Yorùbá, kà ní gbogbo ẹ̀ ló bá lè kà. Gbogbo àyè ló ti máa sọ fún yín pé ẹ̀dá ló kọ mí. Oríṣiríṣi àṣìṣe èdè, àṣìṣe ìwà, àṣìṣe ìtàn, àṣìṣe ìmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò sí onírú ìran àṣìṣe kan tó nífẹ̀ẹ́ rí inú Kùránì. Ọ̀kan náà ni jam talk tí mo fẹ́ sọ lẹ́yìn. Imagine the creator of the whole universe sọ̀rọ̀ títí tó fi jam talk.
sọ̀rọ̀ tí tó fi jántọ́ àsọdùn pure human being like ìṣesí ọmọ ènìyàn gẹ́lẹ́. ṣe nínú Suratu Hud ni tó ń sọ̀rọ̀ nípa Noah àti flood, ọ̀rọ̀ flood tó ṣẹlẹ̀ pé Allah pa gbogbo ayé rẹ̀, ẹ understand? So pẹ̀lú flood omi gbé gbogbo ẹ̀dá lọ àyàfi àwọn tó wà nínú ọkọ̀ ojú omi Noah, ẹ get? ṣe bóun ló ń sọ̀rọ̀ nínú Suratu Hud, ó dẹ̀ sọ títí tó fi dé verse 49. Allah bá jam talk, ló bá jam talk. تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين. تلك من أنباء الغيب orí nǹkan tá a sọ fún ẹ yẹn, ọ̀rọ̀ Noah àti flood tó ṣẹlẹ̀ yẹn, ọ̀rọ̀ flood bó ṣe ṣẹlẹ̀ yẹn, ọ̀rọ̀ nípa flood yìí ẹ wò nínú àwọn nǹkan tó pamọ́ ni o, nínú àwọn nǹkan tó pamọ́ tá a fi pamọ́. Nuhiha ilayka, àwa la ṣẹ̀ṣẹ̀ ń can you just imagine, àwa la ṣẹ̀ṣẹ̀ ń mú jáde fún ẹ. Ma kunta ta'lamuha anta wala qawmuka min qabli hadha, àti wo àtàwọn èèyàn rẹ, àwọn lágbá àwọn ìjọ ẹ, kò sẹ́ni kankan tó mọ̀ tẹ́lẹ̀ nínú àwa àlá nígbà tí wọ́n mọ̀ pé 40 years tí wọ́n ń gba revelation làláṣẹ wá ṣe kí ni, làláṣẹ wá bí ọ̀rọ̀ flood Noah aláṣẹ wa sọ síta, aláàfipamọ́ ó ṣe wá sọ síta. Ma kunta ta'lamuha anta wala qawmuka min qabli hadha, àti wá àtàwọn ọjọ́ ẹ̀ mọ́tẹ́lẹ̀. ìgbà tí Al-Qurtubi débi báṣì ó ṣàlàyé ẹ̀ dáadáa, ó clear, ó gbé another expression tí ẹ̀ kalẹ̀ tó fi clear dáadáa. ẹ̀ wọ́n kàn tó sọ ó ní ayé nǹkan tó lásán bẹ́ẹ̀ ni pé kanu ghayra 'arifina bi amri tufan. mo ní wẹ́ẹ̀dọ̀n bàbá wo kárí, èmi máa ń gbádùn ẹlẹ́kọ̀ọ́kan, ìwọ́n máa ń fẹ́ sóòótọ́ náà, ìyẹn Qurtubi ni mo ń sọ. ó ní nǹkan tó lásán bẹ́ẹ̀ ni pé kanu ghayra 'arifina bi amri tufan, pé wọ́n jẹ́ nìkan tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ flood. ìyẹn Muhammadu àtàwọn ará rẹ̀ aláàlóṣẹ̀ wa sọ fún ayọ̀kìdí mo kárí bẹ́ẹ̀ mo ní kẹ́rì bọ́ọ̀lù. tọ́rọ̀ bá ti pọ̀ jù irọ́ ni ó mú wa, irọ́ pọ̀ ń bẹ bàjẹ́. irọ́ ńlá láti máa ṣe ní kí ó rà pé o lè pa mí láyò, irọ́ ńlá. irọ́ yóò wá láti bí kankan ju ọ̀rọ̀ àsọdùn gẹ́gẹ́ bí ẹ̀dá ọmọdé ní ọmọ ènìyàn bó ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn. tó bá ti sọ̀rọ̀ tó ti pọ̀ jù especially tó ń da ọ̀rọ̀ pọ̀ òun mú kan ẹ pé Muhammadu máa mú káàkiri nínú yọ̀dọ̀ àwọn Júù, nínú Báíbù, nínú àwọn abọ́ṣìgìdì, àwọn ibi tó ti dàgbàsókè, tó máa mú gbogbo ẹ̀ mọ́ra wọn, ó máa jẹ́ pọ̀, orí ẹ̀ máa ń tọ́ nígbà míì tí ò tẹ̀ fi mọ̀ nǹkan tó ń sọ. I understand? Okay, kò sínú Báíbù. What are you telling us? kí ló sọ fún wa, ṣé kò sínú Bible ni? Genesis chapter 6 verse 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 àwọn verses yẹn, you understand? So wọ́n ti sọ̀rọ̀ wọn Noah àti flood tó clear síbẹ̀, and Bible ti wà 600 years before gàtẹ̀ tó bí Muhammad Islam tó dé. Meanwhile àwọn Christians ń gbé láàrin àwọn Lárúbáwá, àbí kí Christians ò gbé láàrin àwọn Lárúbáwá, are you kidding? ṣé kò sí Christian láwọn Lárúbáwá ó wà ká Bible fún wọn, ó wà nínú àwọn ìwé àwọn Júù, ó wà nínú àwọn ìwé al-Yahudi wa an-Nasara ahlul kitab. kò sí ìtọ́rọ̀ flood sí ń bẹ̀, kò sí ìtọ́rọ̀ flood, àwọn Májúsì náà takò. àwọn Christians dẹ̀ ti wà, àwọn Jews ti wà nílẹ̀ Lárúbáwá kan tó bí Muhammadu gangan fún ara ẹ̀. So here is Allah. rojọ́ ó lànà ní verse 49 nínú Suratu Hud, and you call that the creator of the universe. Actually mo mọ̀ nǹkan tẹ́ ẹ bá sọ fún mi, mo mọ̀ ẹ ti máa sáré lọ máa tún tẹ̀síìrì bí báwo la ti fẹ́ patch, because àwọn onítẹ̀síìrì kan ti bá wọn patch ẹ̀ kalẹ̀, èmi mo rí, I read it, mo mọ̀ gbogbo ẹ̀. gbọ́ ìyẹn ò kí ń ṣe inú fídíò yìí, ẹ kí n kọ́kọ́ tì yín lọ́gọ́rùn-ún sí, ṣe àgbẹ̀ mo láìkí kinní gan kí n tì yín síwájú kí n wá fún yín ní ìgbárùn látẹ̀yìn. mo láìkí kinní yẹn gan, ó máa ń dùn mọ́ mi, ṣe get nice. So mo dẹ̀ mọ̀ pé gbà ń bẹ̀ yín náà, abẹ́ẹ̀ ló ti sì pé wọn kì í sábà kò sí kankan nu wọn tó máa sábà mú fídíò mi anyhow tó
tó kàn máa mú fídíò mi just ẹni àpò òun ṣe invitation fún mi notice ó lè jẹ́ sí pé wọ́n ń bẹ̀rù fárún ìgbárùn ẹ̀gẹ́ ìgbàlẹ̀ so ok lọ sí tẹ̀sí ìdíkọ́ lọ kà á wàá ro gbogbo ẹjọ́ tó fẹ́ rò yẹn I want to hear it mo fẹ́ gbọ́ mo fẹ́ pàṣẹ wípé aláwọ̀ sàsọdùn aláwọ̀ parọ́ níbẹ̀ yẹn lọ́yà lọ ṣe kárí ẹ̀yin tèmi má gbàgbé kẹ́ patronize mi ẹ wò kí ẹ wo bí àwọn pin báyìí kó ní Facebook lẹ tí ń wò mí pin video báyìí kó ní TikTok pin video ẹ patronize mi ẹ wo àwọn nǹkan tí mo ń ṣe ń bẹ ẹ gẹ́gẹ́ ẹ jọ ẹ fẹ́ register CAC business registration àbí ẹ fẹ́ register company ẹ sọ oríṣiríṣi registration tẹ́ bá fẹ́ ṣe ẹ kàn sí wa ẹ gẹ́gẹ́ ẹ fẹ́ ra mọ́tò ni ẹ fẹ́ kọ́lé ni ẹ fẹ́ ra building materials ẹ fẹ́ ṣe painting plumbing ẹ fẹ́ ṣe tiling ilé ẹ fẹ́ ṣe POP ẹ fẹ́ ṣe furniture ẹ fẹ́ furniture ilé yìí àwọn àga alal ara'iki yanzurun ta'rifu fi wujuhihim nadratan na'im àwọn àga tó fàìn ju tàlìjẹ́nà lọ ẹgbẹ́ kátà jálìjẹ́ tí Allah promise yín nínú àlìjẹ́nà àwa máa fún yín ní àwọn àga tó ju tàlìjẹ́nà lọ la máa ṣe fún yín muslim ìwọ náà wá dán wa wá rí pé a ní àga àwa máa sọ fún ẹ wípé aláwọn àga tó fàìn ju tàlìjẹ́nà lọ furniture ilé ẹ̀ tó ti kọ́ yẹn pé wá ká bá ẹ ṣe tó o bá ní dẹ̀tàkúté fún àwa yẹn mú tó wa àwọn àbájá àwọn àga tó fàìn ju ìtàlà promise ẹ̀yẹ lọ ló bá rí ẹ understand so ẹ jọ ẹ kàn sí wa ní Moktoons Ventures ẹ understand so orúkọ ilé iṣẹ́ wa nìyẹn ẹ get very so amamari tí ẹ ṣe gan mùsùlùmí àfà mo ń retí àlàyé yín àti páàchì yín àti àwọn ọ̀rọ̀ tẹ̀sí ìtẹ́fẹ́ lọ kó wá tẹ́fẹ́ fi páàchì ẹ̀ mo ń retí ẹ máa kó wọn. When I did vomit blood for like 6 months from my own house, and I had to leave my house. Yeah? No way. Don't worry. It's okay. When was this? How long ago was this? 2010, 2009. 6 months. Yeah. And it wasn't a medical condition. No. Not be medical. Don't worry. Ha! So how do you protect yourself? Me, I'm not Christian. I'm not Muslim. I'm Babalawo. I tell people, and people run away from me. Did you see any juju here with me? For me, so I'm African. Traditionalist. What did you call it? Traditionalist. Yeah, that's what I practice. And you practice? Because I find my own life, my own way. If you were to change anything, what would that have been? The first time I experienced this fire was when I was vomiting that blood. And someone just told me, someone said, Lord Bafa now. Okay, so that you can be protected. I said, okay. I did it. I just wish that I'd known Ifa at the beginning. When Fela was talking, Fela used to go to Ogun. We were like, this guy, what's he doing? And now I know. See, God said, I will never come to you in a different language from your people. And I understand later that this black community, this black continent is for black people. And we have our own messengers. We have our own prophet. Go back to your house, ask your mom or your dad or your grandpa. They will tell you what they do in your house. Now only road, enter Lekki is what? Now only one road. That's all. You can pass through this way, I can pass through this way. Just get there with loyalty, with sincerity. That's all. That's all. دعا إلى العقيدة الصحيحة في بلاده وحارب الشرك وحطم الأوثان ابتداء بالرسل والأنبياء. ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ń gbé pèsè báwọn ànábì Ọlọ́run ti gbé mímá ja ẹbọ lógun ní egun. ó ń ja ẹbọ lógun. نرحب بضيفنا الكريم وصحبه الكرام. àǹkí àlejò wa àtàwọn tí wọ́n pẹ̀lú ẹ̀. نرحب بهم في مهبط الوحي ومنطلق الرسالة وقبلة المسلمين مكة المكرمة. نرحب بهم في أرض الحرم المكي الشريف ومن جوار بيت الله العتيق ومقام إبراهيم والصفا والمروة. ẹwẹ ẹ má mi ò bóyá ó ṣó dáadáa.
ìtanilówó. Ó dáa. أرض الصحابة والصالحين إلى أما صحابة وما قال محمد نسعد بوجودكم أيها الجمع المبارك في بلاد التوحيد والسنة المملكة العربية. ولتجدون ما فاوا بيبي باي بيبي يتوا سوي لما إلى قرآن الأول. Muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ ibi tí Ọlọ́run tó ti ṣe àgbékalẹ̀ iṣẹ́ àwọn Haramain kéékèèjì. وحفظ الله ولي أمرنا خادم الحرمين الشريفين الملك سلمان بن عبد العزيز وسمو ولي عهد الأمير محمد بن سلمان بن عبد العزيز. wọ́n ní kí Ọlọ́run bá ní sọ bàbá wa tọ́jú ọba àbáríkà fún ilẹ̀ Saudi Arabia. Bàbá wa Salman ibn Abdulaziz àti ẹni tó lọ sí nípa kìkì wọn tí í ṣe Muhammad ibn Salman wọn ti sàbúrú ọlọ́wọ́ bá kọ́lá àwọn bẹ́ẹ̀. من كل سوء ومكروه ونصر بهم الإسلام والسنة. ọlọ́wọ́ wa tó fi wọ́n ṣe àgbéga ara sí fún Islam ọlọ́wọ́ wa jẹ́ kí dáadáa náà túbọ̀ máa tẹ̀síwájú ọlọ́wọ́ wa jẹ́ kó káyà fún wa. وأعز الله بهم التوحيد وأهله. Ọlọ́run tí wọ́n ṣe àràṣe fún tawhid ìṣọ̀kan ìgbọ́lọ́lọ́ ìmọ̀ ọlọ́ọ̀lọ́kan nínú ìbádà nínú ìjọba sọ̀rọ̀ máa ṣe ọlọ́run wa. حيا الله ضيفنا العزيز والحضور المبارك. wọ́n náà tó kí bàbá wa ọba tẹlúwa ọba Abdulrasheed tí ọlọ́run kò máa kó. ṣe gbọ́ tó ń gbógun ti ẹbọ kẹ́ bá lè mọ̀ pé gbogbo nǹkan tí wèrè bọ̀bọ́ yẹn ń ṣe nǹkan tí wọ́n ń sanwó fún ni. ṣe lẹ́yìn nǹkan tó lọ ṣe yẹn báyìí kò ní sí take home kò tẹ́ ṣe take home nìkan báàgì náà máa fi ru owó lọ fún owó tí àwọn ọmọ ẹrú ṣe kó wá sọ òkò kẹ́ bá lè mọ̀ wípé ẹlẹ́bọ̀dè ni Rashidi máa jẹ́ fún wa. àwọn bàbá wa tó ń gbọ́ wa mú mọ̀ pé àwọn bàbá wa kan wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ o ṣùgbọ́n iṣẹ́ ẹ̀ kì í ṣeṣẹ́ ẹnìkan. tí àwọn lárúbáwá bá fẹ́ gbóògùn wá sílẹ̀ Yorùbá bọ̀bọ̀ tó máa gbà ẹ̀bọ̀dé wọn lélẹ̀ kí gbogbo wa ká lè máa gbọ́ torí à ń sọ pé kẹfẹ́ sin Islam ẹ̀sìn orí ibú yẹn sílẹ̀ ẹ rò bóyá na play ṣe rí tílẹ̀ Yorùbá bá dáa àjọ máa jẹ́ ni ṣe rí tẹ bá dẹ̀ fi sílẹ̀ tẹ̀ ń wò ta lanú ńlẹ̀ tó bá bàjẹ́ àjọ máa ṣe kí ni ó jọ máa kan ẹnu wa ni wọ́n ní ọ̀run ń yàbọ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan so tá bá ń bára wa ń sọ́ńbì torí pé a fẹ́ jẹ́ ká jọ ṣiṣẹ́ yìí àgbájọwọ́ ni wọ́n náà fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan ògbẹ́rù dórí làwọn bàbá wa sọ tó ṣo bí òrìlé tí lọ́dọ̀ àwọn àgbàlagbà so òun la fi ń ké tantan wípé èèyàn tó fẹ́ lọ máa gbowó ń Saudi ṣèbí tán bá ti wá dé tán bá rí pé gbogbo ọmọ Yorùbá irọ́ tó pa fún wọn pé gbogbo wọn ti dà Islam pé irọ́ ló pa òun gangan fúnra ara ẹ̀ náà máa ṣe kí ni orí ẹ̀ fẹ́ú òun gangan ni àwọn Saudi máa fi rúbọ sí Allah so àwa tá à ń gbọ́ wa tẹ́ pé tá à gbowó níbi kíní tẹ́pá kan ṣe mùmú fọlọ́ mùmú àfáà mi sọ pé ànábì mi sọ pé tá à ń ṣe ká ṣe kíni ká fi ẹ̀sìn ẹgbẹ́ òkùnkùn yìí lẹ̀ ẹ̀sìn yẹn wọ́n fi ń gbalẹ̀ ni nǹkan tó ti lọ give report báyìí nísìnyí pé òun ó ń ṣiṣẹ́ takuntakun ó ń ja ẹbọ lógun ṣe gbọ́ pé ó ń ja ẹbọ lógun nǹkan tó sọ fún wọn níbẹ̀ yẹn nìyẹn so táwọn yẹn bá wá rí i pé òkè irọ́ ló wá pa fún wa ìgbà táwọn ọmọ ọkọ kòtò jíire tá bá ti fi ẹ̀sìn Islam lẹ̀ tá ti fi sílẹ̀ fún Rashidi nìkan tó dá nìkan ṣe nǹkan àtàwọn akéwù tọrọ jẹ tán lọ ń gbowó lọ́wọ́ àwọn Àràbù ìgbà táwọn bá wá dé tó bá wá fẹ́ ṣe sọ̀víọ̀ tó bá wá rí i pé wọ́n wá sí mọ́ṣáláṣí wọn ò rẹ́yẹ mọ́ṣáláṣí. Big Joe sáà tún gbọ́ yín mọ́ Mr. Dúró. mi mọ̀ kan tó ń ṣe máìkì mi. àìṣẹ́ ń gbọ́ báyìí ni. so ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa ṣe rí kíní no be play ẹ má bínú ms máa gbé máìkì sílẹ̀ ń sìn ṣe rí this movement no be play ẹ̀yin ọ̀rọ̀ mi ó máa ṣe díẹ̀ ṣe rí ẹ̀yin bàbá wa
ẹ̀yin ìyá wa gbogbo wa la ní sacrifice láti pay. Ọ̀rọ̀ mi fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn babaláwo wa kó má bínú o, mo dẹ̀ kí wọn torí pé àwọn ní ẹni sùúrù sà ẹni sùúrù sà. Post ẹni tó rìpọ́ọ̀tì péjì yìí ẹ kò ní mú nǹkan lè ṣe láyé tó wá ẹni tó rìpọ́ọ̀tì péjì yìí ẹ kò ní bálálẹ́ bá ní kó dáa fún ẹ aláró nìjó yẹ ẹni tó lọ rìpọ́ọ̀tì péjì yìí torí mo rí nǹkan tí àǹtí Múlíkà kọ sísàlẹ̀ ẹni tó rìpọ́ọ̀tì péjì yìí ẹ tó ní pé nǹkan tó ń ṣe láti jẹ́ kí ìran Yorùbá má lọ sẹ́yìn tó ní pé kò dùn mọ́ òun nú ẹ bálárọ̀ bá ní ó dáa fún alálẹ́ ònìjó yẹ ẹ kàn tí ó pẹ̀lú ọ̀rọ̀ yẹn. Àṣẹ bàbá mi ṣe rí ẹ̀yin babaláwo wa ẹ bọ́ síbí a dúpẹ́ lọ́wọ́ yín o torí pé ẹ̀yin lẹ dilé mú àdẹ̀ ní àní pààyàn náà a máa gbà yín nímọ̀ràn náà ni ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín à ń rọ̀ yín ni ẹ yé ń ṣiṣẹ́ fún àáfàá àti pásítọ̀ mọ́ torí tá bá ń ṣiṣẹ́ lọ́sàn-án lóru ń bì báyìí tá à ní sùn àwọn ẹlòmíì wọ́n máa join wa lórí prógráàmù yìí wọ́n máa wà ń biṣẹ́ pé àwọn ṣàfẹ́ dá sétò àwọn fẹ́ túràn wọn sílẹ̀ táwa náà bá tún wá lọ ń dètè pé àwa a mọ̀ wípé ẹ̀yin náà fi ń ṣe agbára ẹ̀yin tó fi ń ṣe ẹ jẹ́ ká power tap massively tá bá power tap massively kò ní any effect so àwa tó bá rí pé àwa náà fi ń ṣe agbára tó dẹ̀ rí pé agbára yẹn kò sí pé nǹkan tí wọ́n ń ṣe táwọn rí ṣe wọn ò rí ṣe mọ́ àwọn náà máa ṣe kíni wọ́n máa lọ wáṣẹ́ ṣe so ṣe rí àwọn èèyàn wa tó fi ẹ̀sìn àwọn èèyàn lè máa sọ pé kí lẹ fẹ́ káwọn babaláwo ṣe kí lẹ fẹ́ kọ́ máa jẹ àwa náà tá a fi ẹ̀sìn Islam sílẹ̀ we have sacrifice to pay àwa náà pay sacrifice àti rí ìyàwó kan àwọn bàbá wa kan bí tẹ́ pé wọ́n fi ẹ̀sìn Islam lẹ̀ torí pé wọ́n fi ẹ̀sìn Islam lẹ̀ partner wọn ò fẹ́ kí wọ́n ṣe nǹkan tán lọ ṣe yẹn marriage yẹn ó ṣe kí ni ó scatter preach kí marriage kó scatter bọ̀ mo kàn fi yẹn ṣe pé we are paying sacrifice and we all have sacrifice to pay so tó bá jẹ́ pé sacrifice you want to lose customer lẹ fẹ́ pay kí lẹ wá lè dàgbàsókè please pay that sacrifice cause àwọn èèyàn wa tó máa wà lórí bíbá yìí a máa ń lo 10 hours gbà mí a máa ń lo 12 hours kò easy láti sọ̀rọ̀ gbà mí orí máa fọ́yàn gbà mí gan wà á ti sùn lọ gan tó bá ń ṣe program lọ it's never a easy task so we all have sacrifice to pay àwọn baba ńlá baba wa àwọn náà pay sacrifice kí lẹ wà tó tẹ́lẹ̀ dúró mo ti gbọ́ ìtàn àwọn baba wa tó lọ sójú ogun tó kó ọmọ 4 lọ tó dẹ̀ pàdánù ọmọ 4 lójú ogun láti secure ilẹ̀ yẹn dè wá so ní ọ̀nà tá a wà yìí ní this time tá a wà yìí kì í ṣe time ẹ jẹ́ kí n gbádùn má jẹ́ kí n ẹ jẹ́ kí n enjoy owó mi àbí ẹ jẹ́ kí n ṣá make my money no this is not the time this is time to you to sacrifice whatever you can sacrifice kí lẹ́yìn kó lè ṣe kíni kó lè dàgbàsókè òun la fi sọ wípé gbogbo wa la níṣẹ́ láti ṣe ìwọ tó bá jẹ́ pé short video ló fẹ́ máa ṣe tó fẹ́ máa enlighten àwọn èèyàn máa ṣe ìwọ tó jẹ́ pé program àwọn àfáà tó ti ń parọ́ ló fẹ́ máa ṣe tó fẹ́ irọ́ lásán àràbù level ìyẹn ti tó kẹ́ máa bá wa repost kẹ́ máa bá wa ṣe gbogbo ẹ̀ so gbogbo wa la níṣẹ́ láti ṣe iṣẹ́ yìí kì í ṣiṣẹ́ àwọn tó wà ń bíbá yìí nìkan iṣẹ́ gbogbo wa everybody ọmọ kóòtù òjíire we all have tax to pay so tèmi bá ṣe tèmi tí bá mọ̀ pa gbogbo ilé tèmi ṣe o èmi fi túlẹ̀ bàbá mi ṣe tó bá dẹ̀ jẹ́ pé ìwọ̀wẹ́ fẹ́ máa fi balẹ̀ bàbá tiẹ̀ jẹ́ wọ́n ní ọba tó jẹ tìlú tòrò orúkọ ẹ̀ ò ní parẹ́ wọ́n lélẹ̀ tó tún jẹ náà tìlú ó bàjẹ́ orúkọ ẹ̀ náà ò ní parẹ́ tó ṣojú òwe lọ́dọ̀ àwọn àgbàlagbà ẹ ti jẹ́ rí mi pa so ẹ jẹ́ ká ṣe kíni let's be intentional about this thing this is not about joke àbí about play this eléyìí ó ṣe ṣeré kò ń ṣe ṣeré because our people they are ready to wipe us away from our land and take over everything take over control tó bá dẹ̀ ti take over control gbogbo ilé tí a fi ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe à ní lè ṣe o kò dẹ̀ ní sí èèyàn tó bá ti gbalẹ̀ kò rí gbà mọ́ nìyẹn ó tún di ó lọ nìyẹn tó bá sọ pé pọ̀ ọ́ ẹ máa sọ pé pọ̀ ọ́ lórí ilẹ̀ ni mo dẹ̀ pé irú èèyàn ò ní ṣẹlẹ̀ láṣẹ Èdùmàrè so ẹ jọ̀ọ́ we everybody ìwọ tó bá jẹ́ ọmọ kóòtù òjíire ẹ fi àwọn Fúlàní sílẹ̀ kó máa ṣe wèrè wọn ẹ fi wọn sílẹ̀ bọ̀wọ̀ tó bá mọ̀ pé complete ọmọ irúnmọlẹ̀ ọmọ kóòtù òjíire ni we all have tax to pay and this thing is not about play it's not about joke we have to be intentional wọ́n ti sọ fún wa ẹyẹ ń talẹ̀ yín fún àjòjì mọ́ kì í ṣe torí pé owó torí pé fẹ́ jẹ ẹyẹ ń talẹ̀ fún àjòjì mọ́ ìyẹn number 1 àwọn wèrè bíi géèdì àbí kí ló ló ń jẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ wa
tó yẹ pé wọ́n fẹ́ máa fún àwọn èèyàn visa instead of visiting visa wọ́n fẹ́ máa fún wọn 6 months wọ́n fẹ́ máa fún wọn 3 months now àwọn yẹn náà wọ́n ń preach GMO wá sọ́dọ̀ wa. GMO mean genetic modified organism. That means àwọn America ló máa fún yín ní seed tẹ́ máa gbìn. So number 1 gene yẹn ó contain chemical tẹ́ bá jẹ ó máa fún yín ní bóyá ó máa fún yín láìsàn àbí kò ẹ jẹ́ ká tẹ̀ wá assume pé seed yẹn kò ní fún yín láìsàn. What of tó bá lọ determine pé okay àwọn ò fún yín ní èso seed mọ́ ńkọ́ torí seed yẹn tẹ́ bá ti gbìn ẹ lè tún gbìn mọ́ tẹ́ bá ti gbìn nígbà kan ẹ lè tún gbìn mọ́ ẹ tún lọ máa rà lọ́wọ́ wọn. That means they want to make money from that and they also want to pine you people cause. mo lè mọ ìgbésẹ̀ tí ó yẹ kí a gbé gbogbo ẹni tí wọ́n bá fi ọ̀rọ̀ sí lẹ́nu ẹ jẹ́ ká gbà pé àwọn náà la yàn ní gbogbo wa bó ṣe jẹ́ pé gbogbo àwọn tá a wá bí ìdílé ṣe ẹgbẹ́ ọlọ́jà ìlú Ṣakí lápapọ̀ la wá àti Haúsá nù wa àti Ìgbò nù wa àti Yorùbá nù wa àti onílé àti àlejò la wá láti wá fi ẹ̀hónú wa hàn sí bàbá wa Kábíyèsí ẹ jẹ́ ká ṣe Kábíyèsí o ẹ jẹ́ ká ṣe Kábíyèsí o ẹ jẹ́ ká ṣe Kábíyèsí o. mo rò pé gbogbo wa pátápátá la ti rí fídíò tá a wò yìí kírú wọn bẹ́ẹ̀ yẹn nílẹ̀ Yorùbá kí state mo kàn ká fi ṣe sample state bíi 30 state wà nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká sọ pé 30 state wà nílẹ̀ Yorùbá kí àwọn èèyàn ti wá wọ inú ẹ̀ báyìí kẹ́dẹ̀ sọ wípé a fẹ́ kúrò nínú oko ẹrú no torí pé ọmọ túmọ̀ ẹ̀ àdúrà tó ìmọ̀ máa ṣe fún àwọn ancestor ìlú bòmíì wọ́n ìmọ̀ máa gbèjà ìlú bòmíì gẹ́gẹ́ bí wọ́n rí wípé ibẹ̀ yẹn gangan ni Ọlọ́run wà anything tí ẹ̀yin bá ń sọ ẹ jẹ́ ká kúrò báyìí ni kò lè yé wọn Rome is not built in a day o àfi ká kọ́kọ́ máa ní ìtúsílẹ̀ oko ẹrú tán kó àwọn ìran wa sí òun la máa fi ní àgbọ́yé nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ìyá mi bá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi to be continue ni bọ̀ mi ò fẹ́ jẹ́ kí fídíò yìí mi ò fẹ́ jẹ́ kó gùn púpọ̀ òun ni mo ṣe máa mo wá sópin ní ibi báyìí màá tún wá continue láti gbé ní arákùnrin míì ẹ̀yin gan máa lanu báyìí pé oh my God tírú eléyìí bá ń ṣẹlẹ̀ ní ayé tá a wà yìí ká wá lọ imagine 500 years ago or more than that wọ́n ti gbé ẹ̀sìn yẹn wá ṣebí nísìnyí àwọn èèyàn tí ẹ̀ ṣì mọ wọ́n ìwà educated díẹ̀díẹ̀ ká wá wo ní ìgbà yẹn tó jẹ́ pé lòmíì kò kọjá abúlé tó wà tó fi lò 90 years kò kọjá abúlé tó wà tó fi dá oko tó fi tọ́ àwọn ọmọ tó fi jáde láyé ibẹ̀ yẹn náà ti gbé ẹ̀sìn yẹn wá bá ibẹ̀ yẹn náà tó ti ń ṣẹnu wúyẹ́wúyẹ́ tó rò pé òun ń gbàdúrà sọ́lọ́run wíwárà sọ́lọ́run ibòmíì ló ń gbàdúrà sí ìyá mi bá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi a ní ìjà kọ́ ni ọ̀rọ̀ yìí àjàsẹ́ ẹ̀ ara eléyìí jẹ́ 90% pé báwo la ṣe fẹ́ bọ́ nínú oko ẹrú bó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè a dúpẹ́ lọ́wọ́ aṣẹ̀dá a dúpẹ́ lọ́wọ́ nǹkan tó kọ́kọ́ jẹ́ ìbẹ̀rẹ̀ ọmọ kóòtù òjíire tí Ọlọ́run kọ́kọ́ rán wá sí ilé ayé wípé ìṣẹ̀dá ìbẹ̀rẹ̀ ìrìn àjò wa leléyìí ká tó wá dirú ká tó wá dipa báyìí a dúpẹ́ torí wípé kí ni tá bá máa rí báyìí ní another 50-100 years tó bá ń lọ bó ṣe ń lọ yìí a máa padà ó máa di ohun ìtàn àwa la máa wà bí 80% ńgbà yẹn bí àwọn òyìnbó ṣe wà bẹ́ẹ̀ náà ló ṣe máa rí ní agbára lọ́wọ́ Ọlọ́run torí òyìnbó ti kúrò nínú oko ẹrú ẹ̀sìn wọ́n ti kúrò nínú oko ẹrú ọpọlọ wọ́n ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì wọ́n ti jẹ́ free thinker wàá nífẹ̀ẹ́ àwọn igi ẹ wò wàá nífẹ̀ẹ́ ajá wàá nífẹ̀ẹ́ Christian wàá nífẹ̀ẹ́ mùsùlùmí wàá nífẹ̀ẹ́ oníṣẹ̀ṣe wàá nífẹ̀ẹ́ gbogbo nǹkan tó mí àtẹ́tí òmí òun ló máa nífẹ̀ẹ́ sí o ò ní sọ wípé torí pé tó o bá kọ́kọ́ jẹ́ free thinker kó kọ́kọ́ lọ ní ẹ̀sìn ní kọ ẹ̀yìn ìyá sí ọmọ ni
kọ ẹ̀yìn ọmọ sí ìyá ni. Tí ìyá ò bá ṣe ẹ̀sìn ọmọ, wọ́n ní kí ọmọ hate ìyá ẹ̀ ni. Ọmọ yẹn máa nífẹ̀ẹ́ ẹni tó ń ṣe ẹ̀sìn ẹ̀ ju ìyá ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni ìyá náà nìyẹn. Tí ọmọ ò bá ṣe ẹ̀sìn ìyá, ìyá yẹn máa nífẹ̀ẹ́ ọmọ míì tó ń ṣe ẹ̀sìn tiẹ̀ ju ọmọ ẹ̀ lọ. Ṣé bí Ọlọ́run bó ṣe korò nìyẹn? Àwa sọ wípé Ọlọ́run kan náà la jọ ń pè, Ọlọ́run kan náà la jọ ń sìn náà. Tó bá jẹ́ Ọlọ́run kan náà ni, Ọlọ́run ò ní kẹ́sìn kan kó máa ní ẹ̀sìn kan lára. Àwọn méjèèjì ò ní máa fi iná máa dẹ́rù bà wá. Tó bá ṣe Christian, Mùsùlùmí ló máa wọná. Tó bá ṣe Mùsùlùmí, Christian ló máa wọná. Àwa gangan ní àyànfẹ́ lọ́wọ́ Elédùmarè, àwa gangan ní ẹyin ojú Ọlọ́run. Mo kí wa lẹ́ẹ̀kan sí wípé a kú bójú ọjọ́ ṣe rí, ẹ̀yin ìyá yín bàbá, ẹ̀gbọ́n àti àbúrò. Bẹ́ẹ̀ ni, ẹ bá wa share ètò yìí, ẹ bá wa fi kọ́mẹ̀ntì tí yín náà sílẹ̀. Báwo ló ṣe rí? Ojú wo lẹ fi wò ó? No going back ni, àwa ò bá èèyàn kankan jà, a bá èèyàn kankan bínú. Ìrìn àjò tá a wà yìí, àní báwo la ṣe fẹ́ kúrò nínú oko ẹrú? Òun ló jẹ wá lógún, òun ló mú wa lọ́kàn. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú òní ti wà. Nígbà wo ló máa jẹ́? Mi ò mọ. Àkókò wo ni mi ò mọ, bọ̀ kí ni mo mọ̀? Mo mọ̀ wípé ó di dandan, ó ti di kedere wípé kí ni? Wípé a máa kúrò nínú oko ẹrú. God bless you. One love. Bye for now. Ire o, ire gbangba.